ẹ mọ káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí lórí ètò Ìjì Òwúrọ̀. Lónìí náà ni a ti ti dé bá a ṣe ń dé. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ọlọ́run ọba. Dókítà Funmi Okunsanya àwọn náà rèé o, àwọn náà rèé, wọn ò jù bẹ́ẹ̀ lọ. Àwa là ń ṣe bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ lọ lórí ètò Ìjì Òwúrọ̀ pẹ̀lú dókítà Funmi Okunsanya. Lónìí ẹ mọ̀ káàbọ̀ ṣe dáadáa lè dé o. Adúpẹ́ o. Ilé ìdè gbogbo ẹ̀ tí ẹ ṣe ń wò lé nìkan. Ẹ ti dé bẹ́ẹ̀ ṣe ń dé lóòótọ́. Bẹ́ẹ̀ni, ẹ káàbọ̀. Ìlera òun náà ni oògùn ọrọ̀. Adúpẹ́ adé àti bẹ́ẹ̀ ṣe ń dé o. Adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀gbọ́n wa, àbúrò wa, ẹ̀yin dáàdì, ẹ̀yin mọ́mì wa, pàápàá gbogbo ojú tó wò wá pátápátá. Jáde ìdádù gbogbo orílẹ̀-èdè Nàìjíríà, from north to east, from west to south. Adúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń pè wá, bẹ́ẹ̀ ṣe ń kàn sí wa. Adẹ̀dúpẹ́ wípé gbogbo yín náà ń bá ètò náà lọ lóòrèkóòrè. Mú àgbà ní àdúrà wípé gbogbo ojú tẹ fi ń wò wá ò ní fọ́, bẹ́ẹ̀ lè tẹ fi ń gbọ́ wá ò ní di. Gbogbo nǹkan tẹ̀ ń múlò, gbogbo bẹ́ẹ̀ ṣe ń kàn sí mi, gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe ìbéèrè yín, tèmi náà dẹ̀ ń dá yín lóhùn lẹ́sẹsẹ. Àṣewà síbẹ̀ ni àwà fúnra wa ni. Mo dẹ̀ ti dúpẹ́ títí dé o. Ẹ bá mi pe àwọn brothers and sisters wa o. Kó má dé pé dókítà Ògbàtẹ́ sálọ ni mo ṣe dé. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. So ká má wulẹ̀ dénú pẹ̀lú àwọn ìbéèrè kankan. Yes, àwọn ìbéèrè a máa yànnàná ẹ̀ náà ní bá ṣe máa ń yànnàná ẹ̀. Eléyìí máa pa wá lẹ́rìn díẹ̀. Arákùnrin kan tiẹ̀ béèrè wípé nǹkan ọmọkùnrin òun léyìí tó jẹ́ nǹkan tó gbé ọkùnrin dúró gangan, wípé ó kéré jù, ṣé tó bá kéré jù ṣé ó wà òkè fún àwọn ọkùnrin. Nígbà tí wọ́n kọ́kọ́ béèrè, mo kọ́kọ́ bú sẹ́rìn náà pé ọkùnrin pẹ̀lú wàhálà, obìnrin la mọ̀ pẹ̀lú wàhálà pé gbọ́n mi sí mi ò tó, èwo ní tọkùnrin. Bọ̀ mo fẹ́ sọ kinní kan, kì í ṣe ní pé nǹkan ọmọkùnrin yẹn bó ṣe kéré tó ni a fẹ́ mọ̀, ṣùgbọ́n nǹkan tó gbé ọmọkùnrin dúró tí obìnrin nílò láti fi di ọlọ́mọ láyé, tí ìwọ gangan nílò láti fi pé ní ọkùnrin, òun gangan là ń pè ní nǹkan ọmọkùnrin. Lóòótọ́ àwọn míì máa ń ní oríṣiríṣi sizes bí àwọn olóyìnbó ṣe ń sọ, tó jẹ́ wípé kò pójú òṣùwọ̀n, tó jẹ́ wípé wọ́n wò pé kíní yìí jẹ́ tóun bá obìnrin òun ní àjọṣepọ̀ báyìí, ǹjẹ́ ó lè di ọmọ. Irúfẹ́ bẹ́ẹ̀ ó wà, bọ́tẹ́ mi rò pé wọ́pọ̀ láàárín àwọn èèyàn dúdú. Ó dàbí pé àárín àwọn òyìnbó láti rí nǹkan pé àwọn èèyàn dúdú díẹ̀díẹ̀ tó jẹ́ wípé bóyá tí wọ́n bá ti genetic factor lọ, tó jẹ́ pé wọ́n kó látara àwọn òbí wọn, tó jẹ́ pé bóyá bí ti bàbá ṣe rí náà ní táwọn ọmọ wọn ṣe rí. So tó bá wò dáadáa, a rí pé genetic factor tó affect ẹlòmíì tó jẹ́ pé bóyá ó ti kó látara bàbá àbí látara àwọn bàbá àbí látara àwọn generation wọn, òun ló jẹ́ kí ipò yẹn wà bẹ́ẹ̀. So fún irúfẹ́ ọkùnrin tí ó dàbí wípé ó ń fún ní àìnífọ̀kànbalẹ̀ wípé ǹjẹ́ nǹkan ọmọkùnrin òun yìí jẹ́ ó lè ṣe nǹkan kan, irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ ó lè bí dókítà láti lọ fún surgery. Wọ́n máa ṣe iṣẹ́ abẹ fún nǹkan bẹ́ẹ̀. Ó ní ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni ó ní ọ̀nà àbáyọ títẹ̀ náà, bí a ó fẹ́ kó tóbi sí. Kò dẹ̀ ní pààyàn lára. Kò sí nǹkan téèyàn tún dá tí ò pààyàn lára. Bí ẹni fẹ́ tún dá náà ni, ṣùgbọ́n tí ò bá nídìí, tí ì bá yẹ pé bóyá ó ní ṣe pẹ̀lú àìrọ́mọbí. Kò sí jàǹbá kankan tó lè ṣe fún yàn, àfi àwọn tó bá kàn fẹ́ fi ṣe fáàrí nìkan ló kù. Ó dàbí obìnrin tó sọ wípé ọmọ àyà òun ó kéré. Nígbà tọmọ bá ti rí nǹkan tó lè níbẹ̀, kò ní nǹkan tí. A dẹ̀ máa ń sọ fáwọn obìnrin tó wọ́n máa ń sábà complain irúfẹ́ ẹ̀kọ́ báyìí pé kì í ṣe sáìzì ọmọ àyà làwọn ló má tà, ṣùgbọ́n nǹkan tó wà, èròjà tó wà nínú ẹ̀ tó bá ti pé, tó ti tọ́mọ mu, tó lè jẹ́ wípé ó fáàrùn. Bẹ́ẹ̀ ni. Kì í pé ká máa ṣe fáàrí ká fáàrí kémi náà kí àwọn yẹn ní. Ọkùnrin mi ìwúlẹ̀ fẹ́ fi ṣe fáàrí ní. Bẹ́ẹ̀ ni, nítorí pé ayé òde ta wà nísìnyí àti ní àwọn tó ń ṣe modeling lóríṣiríṣi. Òótọ́ ni àwọn tẹ́ pé àtúndánà ni obìnrin fẹ́ dọkùnrin. Bẹ́ẹ̀ ni. Gbọ̀ngbà tó ń gbọ̀ngbà àwọn ọkùnrin fẹ́ sọ̀rọ̀ ẹ̀ dóbìnrin, wọ́n máa lọ máa ṣe surgery, máa ṣe transplant lóríṣiríṣi. Àwọn yẹn èmi rò pé ẹni bá ti fọwọ́ ẹ̀ fà yẹn tó bá dẹ̀ tójú ẹ̀ bá dẹ̀ rí, ṣùgbọ́n tó bá pa pé àìbímọ, tó bá ti ń fa pé látara nǹkan báyìí kò lè bímọ, ó lè ké gbàjarè kó lọ ṣe iṣẹ́ abẹ. Tó ẹ ṣeun. Ìbéèrè yẹn lọ bẹ́ẹ̀. Dẹ́ni ìbéèrè kejì ni obìnrin tó yẹ pé bí nǹkan oṣù ẹ̀ ó máa ń ṣe ségesège. Mo ti sọ ọ̀rọ̀ yìí time out number. Obìnrin tí nǹkan oṣù ẹ̀ ń ṣe ségesège, lóòótọ́ àti yànnàná ẹ̀ àti fìdí ẹ̀ múlẹ̀ wípé obìnrin tí ò bá ṣe nǹkan oṣù ẹ̀ nǹkan tí ò dáa ni, nítorí pé gbogbo àwọn èròjà tó wà lára fẹ́ kó jáde lóṣooṣù tí ara fi lè pé padà
tó fi lè bọ̀ sípò tí ó fi lè nà tí gbogbo ẹ̀dọ̀fóró gbogbo nǹkan tó wà ní rékérekè rẹ̀ tó fi lè jáde ìgbà tí kò bá ṣe nǹkan oṣù yìí gbogbo wọn á rí ibi sá sí èèyàn á rí pé obìnrin míì kò lè ṣe déédéé ó bẹ̀rẹ̀ sí ní àárẹ̀ lóríṣiríṣi àárẹ̀ ọkàn àárẹ̀ ẹ̀dọ̀fóró bí kóbìnrin míì máa ní ìju iye tọ́mọ sí fibroid bí kóbìnrin míì tó bá ráyè ṣe tó gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni torí àwọn èròjà yìí ó ti kó dọ̀tí wá ó dẹ̀ jẹ́ pé nǹkan tó ní láti jáde látara ni kí ẹ̀jẹ̀ míì tún lè bọ̀ sípò bígbà téèyàn ń recycle bí ọ̀rọ̀ olóyìnbó ni tó ń recycle lómi ni ẹ̀mọ̀ system yẹn gbọ́dọ̀ recycle lára ẹ̀ torí nǹkan tó ń jẹ sára nǹkan tó ń mu sára ó gbọ́dọ̀ bá ìdọ̀tí jáde ṣùgbọ́n a fi ìdí rẹ̀ múlẹ̀ pé oríṣiríṣi nǹkan oṣù ni ó ló pín sí oríṣiríṣi ọ̀nà obìnrin tó jẹ́ wípé ó ti wọ menopause nǹkan tá a fìdí ẹ̀ múlẹ̀ ni wípé tí ó bá tó ọdún kan tó ti di wípé kò rí nǹkan oṣù ẹ̀ ó ti mọ̀ wípé nǹkan àlejò ẹ̀ ó ti ń dágbére fún nìyẹn ṣùgbọ́n tó bá ti di wípé nǹkan oṣù obìnrin ó di wípé oṣù mẹ́ta lénìí kò rí oṣù mẹ́ta sí ìgbà tó ti wà ó tún rí ọ̀sẹ̀ mẹ́ta lénìí kò rí ọ̀sẹ̀ mẹ́ta sí ìgbà tó ti wà ó rí ó ti di dandan kóbìnrin bẹ́ẹ̀ kó lọ ṣe kíni kó lọ tètè lọ ṣe àyẹ̀wò nítorí pé kíni kò lè sọ ìjàmbá tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó ń lọ níkùn yẹn bẹ́ẹ̀ ni obìnrin míì dẹ̀ wúlẹ̀ jẹ́ obìnrin míì ó ti wúlẹ̀ jẹ́ wípé oògùn oríṣiríṣi tóbìnrin míì ń lò á yára jẹ́ kí obìnrin míì tètè dé menopause tó fi wá di wípé o ì tí ì pé ọmọ 50 ọdún ó lé o ti bẹ̀rẹ̀ sí má ṣe nǹkan oṣù ẹlòmíì tó bá ti ṣe nǹkan oṣù báyìí inú ẹ̀ máa ń dùn ni a máa rìn bí tọ́ńbọ́ ìkiri àdúgbò ni pé Ọlọ́run ṣe kíní yóò kò dà wọ́n láàmú wàhálà ní kíní náà jáde gẹ́gẹ́ wá kọ́ máa yọ èèyàn lẹ́nu iṣẹ́ tó mọ̀ so irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó ní láti gbégbá ìlú kó máa jó lórí ẹ̀ torí pé àwọn jàǹbá tó lè lọ ṣẹlẹ̀ kì í ṣe pé àdẹnubìnrin mi kẹ̀dẹ̀rẹ́ ó ti lè ṣe nǹkan tá à ń pè ní family planning kó jẹ́ wípé ó ti tamper pẹ̀lú estrogen ní àwọn hormone tó wà responsible fún nǹkan oṣù yìí tó wá jẹ́ wípé àti jẹ́ kí kíní ìgan jáde gerege gan wàhálà ni so gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn obìnrin mi ti ṣe family planning tó yẹ pé àsìkò tó yẹ kó yọ kó lọ yọ obìnrin mi ti ṣe dilate and cottage yẹn D&C tó jẹ́ wípé nǹkan tó burú jù tó yẹ pé àsìkò tó yẹ kó padà lọ bá dókítà pé nǹkan tẹ́ ṣe fún mi níjọ́sí o nǹkan báyìí ni òun bẹ̀rẹ̀ sí rí o ṣùgbọ́n ẹlòmíì ò kì í lọ fún feedback. òye ẹlòmíì tó bá ti yíṣẹ́ padà kó lọ dókítà ẹ ṣe ẹlòmíì tó gan tó lọ bímọ wọn sọ nílẹ̀ wọn ní nǹkan kan wà iṣẹ́ àwọn wọn ṣe antenatal lẹ́yìn ìtàn bá bímọ tán wọn tún fún yàn ní àsìkò pé wọn tún padà wá fún àyẹ̀wò tí wọn máa ń pè ní post ìjábọ̀ tí wọn máa ń pè ní afternatal pé kí wọn padà wá ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn pẹ́jọ́ kan bá ti gbé ọmọ lé lọ́wọ́ pé àìkú ewu ọmọ dókítà sì sọ pé ọjọ́ báyẹn padà wá òkò ní kò pé padà lọ. ìyẹn ló fẹ́ bí ìbéèrè kẹta ẹni tó sọ wípé ǹjẹ́ tí èèyàn bá ṣiṣẹ́ abẹ ẹ̀yẹ tọmọ sí CS cesarean operation wípé ṣé ó máa ń fà á kí obìnrin míì má rí nǹkan oṣù ẹ̀ mọ́ àbí kó máa fà á kí ikùn obìnrin míì máa wú àbí kó jẹ́ wípé obìnrin yẹn pé á dàbí ìgbà tó jẹ́ wípé ó kàn ń rí ilé ayé lódìlódì ojú àkàn máa rí kọ́ ni. now mo fẹ́ yànnàná àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí now wípé o ṣe CS kọ́ ló fa bloating tummy ìyẹn olóyìnbó kí ikùn máa wú wípé o ṣe CS kò ní kó má rí nǹkan oṣù ẹ̀ but lẹ́yìn tó bá ṣe cesarean operation tí àwọn olóyìnbó ń sọ yìí tán ìyẹn ṣe abẹ fún ẹni tó fẹ́ fi tó fi ṣe abẹ bímọ ó ti di dandan wípé àsìkò bí ọ̀sẹ̀ méjì ni wọ́n ti sọ fún irúfẹ́ patient bẹ́ẹ̀ pé ok ẹ ní láti padà wá fún further check ṣé ti yẹn ṣùgbọ́n obìnrin míì látàrí wípé àwọn àìsàn míì gan tún wà lágọ̀ọ́ ara obìnrin bẹ́ẹ̀ tó jẹ́ wípé ó máa ń fa memory depression tó yẹ pé ó máa ń tètè gbàgbé nǹkan kò lè rántí memory loss tó yẹ pé bí àìrònú or anxiety àbí oríṣiríṣi anxiety gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lágbègbè ẹ̀ àbí nǹkan tó fà á tí ó sún dé ìdí cesarean operation àbí kò tẹ̀ lérò pé òun fẹ́ ṣe cesarean operation